أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين. لا إله إلا الله إله الأولين، لا إله إلا الله إله الآخرين، لا إله إلا الله قيوم السماوات والأرضين، لا إله إلا الله مالك يوم الدين، الذي إذا أطيع شكر، وإذا عصي تاب وغفر، وإذا دعي أجاب، وإذا عمل أثاب. والحمد لله الذي شهدت بالربوبية جميع مخلوقاته، وأقرت له بالإلهية جميع مصنوعاته. شهدت بأنه الله الذي لا إله إلا هو بما أودع من عجائب صنعته وبديع آياته. وسبحان من سبحت له السماوات وأملاكها، وسبحان من سبحت له النجوم وأفلاكها، وسبحان من سبحت له الأرض وسكانها، وسبحان من سبحت له البحار وحيتانها، وسبحان من سبحت له النجوم والجبال والشجر والدواب والآكام والرمال، وكل رطب ويابس وكل حي وميت. تسبح له السماوات السبع والأرض ومن فيهن، وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم، إنه كان حليما غفورا. أستغفر الله، سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Àyìn Ọlọ́run ọba lógo, a kí Ọlọ́run ọba mímọ́, ọba tí ò ní dọ̀tí láéláé, ọba tí ń ṣètò ayé, tí ń darí gbogbo wa, àtẹni tó máyé gbé nínú wa, ẹni tó lóhun máyé gbé, àtẹni tó ń sọ fún pé kò máyé gbé, gbogbo wa pátápátá nínú ètò Ọlọ́run la wà. Khalaqtal ibada lima qad alimt, wa fil ilmi yajri li fata wal musin. Àgbàlagbà nù wa, ọmọdé inú wa, ọkùnrin inú wa, obìnrin inú wa, inú kádàrá Ọlọ́run ọba là ń gbé. Abẹ́lọ́hun tó ti ní kọ́rọ̀ ọwọ́ ọmọ tó kọ́mọ́jì ó dojúrú, abẹ́lọ́hun tó fẹsẹ̀ wa lẹ́nà ìsìláàmù kọ́mọ́ kásẹ̀ wa kúrò níbẹ̀. atọrọ kí Ọlọ́run atọrọ gí Ọlọ́run fólólùfẹ́ Ọlọ́run
ọlá Ọlọ́run kó máa bá ànábì Muhammadu, kọ́lá Ọlọ́run kó máa bá gbogbo àwọn ànábì Ọlọ́run àti gbogbo àwọn ẹni rere, àwọn àfáà wa àtàwọn òbí wa náà. Kí àlàáfíà Ọlọ́run kó bá gbogbo olólùfẹ́ wa nínú ọkùnrin obìnrin, tí gbogbo wa tá a máa wá jàǹfààní ọ̀rọ̀ Ọlọ́run níbi halqa Suratu Hud, Tafsiru Surat Hud. Ọlọ́run má ṣe jábà níbi tó lérè. Ọlọ́run yọ́nú sí wa láyé, kó tún yọ́nú sí wa níjọ́ al-qiyama. La ilaha illallah. Akira wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ibi tí a tọ̀rọ̀ Ọlọ́run ọba nínú Suratu Hud dé, orí ọ̀rọ̀ ìjọ ànábì Shuayb náà lọ́lọ́run ní ká ṣì wá. Níbi tá ànábì Shuayb ti jíṣẹ́ fún wọn wípé wa ya qawmi awful mikyala wal mizana bil qisti wa la tabkhasun nasa ashya'ahum wa la ta'thaw fil ardi mufsidin. Baqiyatullahi khairul lakum. Baqiyatullahi khairul lakum in kuntum mu'minina wa ma ana alaykum bihafiz. Látara ọ̀rọ̀ tá Ànábì Ṣuaibu fi jíṣẹ́ fáwọn ìjọ rẹ̀ nípa kán ṣe déédéé, nípa kátàkárà, kí wọ́n yé yanra wọn jẹ, kán yé ṣanra wọn lábòsí mọ́. Nínà láti ń dára wa láwọn ẹ̀kọ́, àwọn òfin Ọlọ́run tó de kátàkárà. À ń yọ mélòó kan jáde níbẹ̀ láti fi rán gbogbo ọmọ mùsùlùmí létí wípé ká kíyèsára tá a bá ń tajà, tá a bá ń rajà, nítorí a lè tara kátàkárà dọ̀rẹ́ Ọlọ́run, a sì lè tara kátàkárà dọ̀tọ̀ Ọlọ́run. A wá ń sọ àwọn òfin kọ̀ọ̀kan tá a rò pé ó ṣe pàtàkì jù tó yẹ kó ọmọ mùsùlùmí ó mọ̀ tó bá fẹ́ tajà àti tó bá fẹ́ rajà. Orí bẹ́ẹ̀ láwa ta fi ń sọ̀rọ̀ nípa bay'ul ghaibi. Ọlọ́run wá ní ibẹ̀ ládùú sí níjẹ̀ẹ́jọ́. Bay'ul ghaibi látara buyu'ul gharari, àwọn ọ̀ràn kátàkárà tó ní ìrújú nínú, tó ní uncertainty nínú, tó fa kí ìsìláàmù ọmọ fẹ́ nke ó ti rújú, ó ti mú mọ́ndàrú dání, ó ti mú kẹ́nìkan ṣẹlòmíì lábòsí dání. Ìsìláàmù ọ̀fẹ́ ẹ bá lọ́tẹ̀ yín lọ́rùn kẹ́ni a ṣe bá wà lára wa, àwa sì lálówó wa, alára lára òròhun. Nígbà tá a ti ní kò ṣe nǹkan kan, èwo ni kẹ́sìn kan máa wá sọ fún wa pé ká má ṣe é? Ọlọ́run níbẹ̀ ni òun ọ̀fẹ́. Gbogbo ohun tó bá ti lè dìjà, gbogbo ohun tó bá ti lè dáyé, tó bá ti lè di àìgbọ́ra ẹni yé àbí nira ẹni sínú, kò sẹ́ni tí ó lọ kàsínò, tí ó lọ ta tẹ́tẹ́ níbẹ̀, tí ó wà lùzì gbogbo owó property, tí ó wà dé tínú rẹ̀ ọdún, tí ó máa smile, tí ó lóhun ṣoríire. Kò sí. Ajá sí pé aklu amwali nasi bil batil, ìjẹ owó àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ ń bẹ ń bẹ. Láfi wọ́n sọ̀rọ̀ bay'ul ghaib, kí wọ́n ta nǹkan tó ní tí ò sí nítòsí ẹ̀. Mo jogún ilé kan, ilé ọ̀hún ń bẹ l'Ábújá, ní àdúgbò kan tó ń pè ní Kùjé lápèjúwe, àbí ládùúgbò kan tó ń pè ní Lúgbé ní Àbújá. Ibẹ̀ ni mo jogún ilé náà sí. Abẹ́nìkan bùn mi, mo wá ń sọ fẹ́nìkan ní Ìlọrin, ṣé o nífẹ̀ẹ́ sí ilé kan tí mo ní l'Ábújá? Ilé náà ó ṣe dáadáa, báyìí lórí báyìí lórí báyìí lórí. Ǹjẹ́ mo lè fi ìjúwe talé náà láì tiẹ̀ tí ì rí sójú? Ni mo rò pé à ń sọ lọ́wọ́ tí Ọlọ́run fi ní ibẹ̀ ládùú sí. Àwa ń sọ pé àwọn àfọ mímọ̀ bí Imam Shafi'i wọ́n láwọn ò fara mọ́ torí pé ó mú ìrújú dání. Tẹ́ni tí mò ń talé fún bá padà rí tí ó bá tẹ́ lọ́rùn kọ́, ṣé kò ní dàbí ìyẹn jẹ? Al-Imam Abu Hanifa òun ní kò sábúrú ń bẹ̀, ìyẹn lè tòkèrè tajà. Ọjà tó bá jẹ́ tiẹ̀ o lè tà á látòkèrè. Ó pàdé èèyàn ní Mọ́kà, ẹ wá jọ ṣọ̀rẹ́, ló wá ń sọ fún ké mo sì ní property kan Nàìjíríà, ilẹ̀ ni eré àti ilẹ̀ yẹn dẹ̀ bọ́ sí ọ̀dà gan tó bá lè rà á, kẹ wá ta ọjà yẹn láti Mọ́kà. Ẹni tó sì ń rà kò tí ì rí sí ojú. Abu Hanifa ní lópin ìgbà tí ó bá jẹ́ sí pé tó bá padà rí ilẹ̀ náà, ó láǹfààní àti sọ pé ẹgbẹ́ omi tí ẹ nílẹ̀ yìí wà mí ọ̀rà mọ́, kò sáburú. Tó bá ti ní option mi ọ̀rà mọ́ nígbà tó bá padà rí sójú.
Imam Malik ní kò tiẹ̀ nídìí kórí sójú ọ̀tọ̀ nítorí wípé tẹ́ bá ti júwe ọjà náà tó bá júwe tí ìjúwe náà bá pé la fi fúnra wa l'example mọ́tò ti pé ìjúwe nìkan náà lè yanjú ẹ̀. Àwọn dílà tán bá ń ra mọ́tò tán bá ń ta mọ́tò wọ́n ti mọ information táwọn ó béèrè táwọn fi mọ value mọ́tò náà pé year wo ni made wo ni product wo ni ó ní mọ́tò Toyota ni Toyota ọdún wo àbí model wo ẹni Camry ni wọ́n ní Camry ọdún wo ó ní 2008 ni wọ́n ní kíni cylinder rẹ̀ ó sọ fún wọn gbogbo nǹkan yẹn wọ́n ti mọ̀ tán bá ti ẹ bá ti sọ fún wọn wọ́n ti mọ̀ tí mọ́tò náà worth ṣé dọ́kúmẹ́ǹtì ẹ pé wọ́n ní Imam Malik ní tó bá ti ṣe júwe tó bá jẹ́ nǹkan tí júwe lè yanjú kò wulẹ̀ nídìí ká dààmú ara wa mọ́. Ṣebí ń tà ń dùn níbẹ̀ náà ní pé kó má dìjà kó má dọ̀tẹ̀ nígbà tí ọ̀nà bá ti wá wà láti fi lè ṣe júwe náà lọ́nà tí òfin ní dàrú kò sáburú mbẹ̀. Nínú irúfẹ́ àwọn kátàkárà tí ó ní ìrújúnú tí Islam ò fẹ́ òun ni bẹ́ẹ̀ul ma'dum kíyàn ta nǹkan tí kò wulẹ̀ sí nǹkan yóò sí in existence káwá tà àbí nǹkan tágbára wọ ọ̀ká ma la yuqdaru ala taslimihi agbára mi ọ̀ká láti deliver rẹ̀ lé ọ lọ́wọ́ báyìí kí máa tà fún ọ kí ni mo ta ní páàkì tí mo wà yìí nísìn gbogbo ẹyẹ tí ń fò ń bí mo tà fún ọ gbogbo ẹyẹ tí ń fò ń bí mo tà fún ọ ẹ dákun àgọ́ wo lòun náà gọ́gọ́gọ́ débi tí ó ra irú nǹkan bẹ́ẹ̀ nítorí mi náà ní kápá àti fọwọ́mú gbogbo ẹyẹ tí ń bẹ ń bí kí n mọ iye tí wọ́n jẹ́ kí wá nítorí mi mo rè wọ́n dàgbà ìyìn sì mọ iye tán jẹ́ agbára mi ọ̀ká wọn lè fò lọ́bù mí n tí n bá ti ní agbára àti deliver ọjà tó o bá lè deliver o gbọ́dọ̀ tà á bẹ́ẹ̀ ni kí wọ́n sọ pé mo ta gbogbo tí ń bẹ nínú odò yìí ẹja tí ń bẹ nínú odò yìí mo tà á fún èmi mo lodò yìí ẹja tí ń bẹ ń bẹ mo tà á fún ọ tó sì wáá jẹ́ sí pé tẹ́ni tó fẹ́ ra ẹja ní bá ti wọ̀ bodò tó fẹ́ mọ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan kọ̀ mọ iye tó wọ́n bá ń bẹ̀ èmi tí mo tà á fún náà mọ iye ẹja tí ń bẹ nínú odò èwo lágbára ọkà àti mú èwo lágbára òníkà àti mú nínú ẹja náà kò hàn sí wa gbogbo orú àwọn kátàkárà bẹ́ẹ̀ kò tọ́ àyàfi níbi tẹ́ja yẹn ká fàyàfi sí ẹni tí bá ń sin ẹja ní pọ́tùì àwọn ẹja àbí kí wọ́n má pè wọ́n tó ti yọ àyè kalẹ̀ fún un tó ti níbi tí ń sìn wọn táwọn ẹja yẹn ò kọjá bẹ̀ irú ẹja tó bá wà nírú ibẹ̀ yẹn ojú ká wọn mọ́ ẹ̀yin ijú ṣe sọ pé iye tí wọ́n jẹ́ nìyí kò kọjá iye báyìí wọ́n nírú ẹja bẹ́ẹ̀ nígbà tí kúdẹ́rà àhánlá tẹ̀sílímì ti wà àǹfààní wà fún mi láti deliver àwọn fún ọ tí wọ́n tọ́ fẹ́ ra náà mọ̀ rí i pé yes n ti mọ̀ rà rèé ọmọ bá ń ṣe pọ̀ tó ẹ̀yin ijú ti yanjú ẹ̀ ọ yàtọ̀ sí ti ń bẹ nínú odò tó ọmọ iye tán jẹ́ irú ẹja bẹ́ẹ̀ wọ́n ní àyàfi ń bẹ́ẹ̀ a lè tà á fún yàn. Anabi sallallahu alayhi wa sallam ó tún dá wa lẹ́kọ̀ọ́ pé la tabi' ma laysa indak nǹkan tí tó bá ní tọ́ra dísì mí yanjú ẹ̀jù bẹ́ẹ̀ lọ tó ní la tabi' ma la tamlik mọ́ta nǹkan tó bá ní ownership lélẹ́rí òun gbé mọ́tò bọ̀ wá láti outside Nigeria àbí ó ra ọjà kan ó ti order fún ọjà kan unnecessary kó gba custom duty lérí ọjà náà wá ti débòde ó sì wà lórí omi ó ti wá ta kalẹ̀ ó ti sign contract kátàkárà kalẹ̀ fún gbogbo àwọn customer rẹ̀ yàtọ̀ sí pé tán bá lọ́pṣìn àti dá padà ó ti sign ẹ ti sílẹ̀ ẹ pé wọ́n tẹ̀ra náà nù bẹ́ẹ̀ ni ìwọ tó ń tajà náà kò tí ì sí nínú possession rẹ ọjà tó ń tà ìyẹn ni pé ìwọ gangan ó tí ì lè fọwọ́ sọ̀yà pé ọjà yìí ọjà mi ni wọ́n lè ní àwọn ọjà ti dà sódò wọ́n lè sọ pé ó dá ọ sọ̀kalẹ̀ kọ́sọ́mù ìjọba Nàìjíríà gbẹ́sẹ̀ lé wọ́n láwọn ká ìbọn mọ́nú mọ́tò tí wọ́n ń gbé bọ̀ wá láti ìlú òyìnbó khalas wọ́n gbẹ́sẹ̀ lé ọ̀dẹ̀ mọ́ bó ṣe jẹ́ àbí nítorí ìdí kan sí ìdí kejì tètè ríbi clear rẹ̀ lọ́dọ̀ àwọn custom kò tí ì di tiẹ̀ nígbà tí ọba tí láǹfààní àti deliver rẹ̀ irú àwọn ọjà bẹ́ẹ̀ ká tà á kó má tí ì dọ́wọ́ wa ká mọ̀ tà á kalẹ̀ nínú àwọn bòyó olùgáràrì ní tànàbí sallallahu alaihi wasallam sọ pé kọ̀tọ́ torí ó dìjà láàrin ẹni tó tajà àti ẹni tó rajà pé ọjà mi dà má bínú àwọn custom ò tí ì release ẹni eléyìí ò sì sínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ story ó wá bẹ̀rẹ̀ nínú tí Islam tún sọ̀rọ̀ lélẹ́rí òun ni bẹ́ẹ̀ ọmọ yakmunu fil ard àwọn nǹkan tí ń gbénú lẹ̀ tó ẹ́ sí pé inú ibi táwọn máa ń gbé inú lẹ̀ ni kìí ṣe erílẹ̀ ṣe mọ̀ pé àwọn náà pamọ́ sí wa àmọ́ dèdè tí wọ́n jẹ́ àmọ́ bá ṣe pọ̀ tó àmọ́ bá ṣe kéré tó bí iṣu
ṣé ẹ̀rìn kéèyàn bá gbin iṣu tí ó bá ti mọ tààtà ẹ̀ lè sọye tí ń bẹ nínú ilẹ̀ nínú ẹ̀ mélòó ló diṣu mélòó ni ò diṣu ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wọn máa yẹ kìmúnù fil ardi kí wọ́n á sọ fún ẹ pé bí ilẹ̀ 30 acres yìí ṣe pọ̀ tó yìí gbogbo iṣu tí ń bẹ ń bẹ mọ́ tà á fún ọ ìwọ tó fẹ́ rà náà ọmọ dédé iṣu tí mo gbìn síbẹ̀ ó rújú ó lè mú yan rẹ̀ níjẹ dání irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní ọ̀tọ̀ Imam Malik ní ẹ rí i pé Imam Malik flexible gan lórí kátàkárà ọfà kó fi jẹ́ sí pé ìlànà school of thought rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ contemporary scholars sí máa fi díìlì pẹ̀lú àwọn contemporary transactions nítorí ní flexibility Imam Malik ní ó yàtọ̀ síra àwọn nǹkan kan bẹ tẹ́ pé nulẹ̀ ni wọ́n ń gbé bẹ̀tì àwọn tán ta tán rà náà lóye láti lè mọ bó ló ṣe pọ̀ tó àti bó ló ṣe kéré tó iṣu tí bá ti ń ta lápèjúwe àwọn tán bá jẹ́ àgbẹ̀ gidi wọ́n mọ bí wọ́n ṣe lè fojú dá nke òkè bí eye báyìí ni ó wà níbi tó bá ti ṣe fojú dá tó bá ti ṣe mọ̀ kò sáburú ńbẹ̀ lọ́dọ̀ Imam Malik wallahu alam ẹ rí i pé gbogbo àwọn kátàkárà tá à ń sọ̀rọ̀ ìrújú ńbẹ̀ yìí kátàkárà wípé mo ra nǹkan kan lọ́wọ́ rẹ̀ ìwọ náà fowó gbà ní èmi fún ọ lówó ìwọ náà fún mi lọ́jà ni tá a classify níjẹ̀ ìjọ gẹ́gẹ́ bí muawadat nígbà tá a classify gbogbo ọ̀ràn kátàkárà anáwọn ọ̀ràn kan bẹ tán pè ní muawadat ìwọ mú nǹkan kan wá lèmi náà fi nǹkan kan dípò rẹ̀ ìwọ mú owó wá èmi ó gbàṣọ fún ọ muawadat ni èmi ó gbélé kalẹ̀ ìwọ máa sanwó rẹ́ǹtì fún mi muawadat ni àjọ exchange counter value ẹ wá rí pé lọ́dọ̀ àwọn example tá a mú wá lérí ìrújú yìí ta ní Islam lòdì sí ń dá lérí àtàwọn èyí tí Islam faramọ́ ń bẹ̀ ń dá lórí àwọn ibi tá a ti exchange nǹkan láàrin èèyàn méjì èmi fún ọ lówó ìwọ fún mi lọ́jà so àwọn ibẹ̀ yẹn ní ọ̀rọ̀ rújú ti ṣe ìwọ̀ ẹ rí i pé àwọn kíláàsì míì ń bẹ tá a sọ̀rọ̀ tabaru àti ń pé òǹkóòdù tabaru àti ni wọ́n kọ́ńtrákìtì ìṣọmọ ẹnìkejì láàánú mo yá ọ lówó àbí mo ṣe sàárà fún ọ mo bùn ọ lówó eléyìí ìrújú lè wà ń bẹ ìní sọ pé wá gba owó yìí kí n dẹ̀gbẹ́ envelope fún ọ pé owó ní bẹ́ẹ̀ kó wá ní ìrújú wà ń bẹ ó gbọ́dọ̀ mọ iye tó jẹ́ Yorùbá ní ohewó òǹkàwé àbí wọ́n bùn ọ lówó òǹkàwé èló ló bá ń bẹ tí ò pè rẹ àbí wọ́n pè ọ sóde ọlọ́jọ́ wọnú ṣé wọ́n ní kó mú tepo tán béèrè lọ́wọ́ rẹ ní àbówó yọ àbẹ́ni bá ní tí ń ṣe tó bá busy in life ó yẹ kán máa sọ fún kalẹ̀ kó di ó tó dé o ó bá ní tó ṣe pàtàkì nínú life rẹ̀ tó jó oúnjẹ lọ. èmi dé níta fẹ́ mú bẹ̀ ni pé tó bá ti jẹ́ tabaru art ẹnìkan fi ń ṣe ẹnìkan lóore tí ìrújú bá wà ń bẹ̀ kò sáburú ń bẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn scholars Islam nítorí pé kìí ṣe contract tó wà binding láti ọ̀tún àtòsì ẹnìkan ló fẹ́ fi ṣe ẹnìkejì ní àánú tí ìrújú bá wà ń bẹ̀ kò sáburú ń bẹ̀ níbi mọ̀háwà dọ́ọ̀tì ni ó gbọ́dọ̀ sí ìrújú àbáwọn èyí ta classify pé òǹkóòdù sherikat partnership èmi àti ẹ àjọ dáwó papọ̀ fi ṣe business ṣe mọ̀ pé business tá a fẹ́ kówó lé àmọ́ bákan méjì ni ó lè mèrè wá ó lè mú lọ́ọ̀sì wá ẹ̀ ń pẹ́ rújú lélẹ̀ yẹn náà irú ìrújú yẹn wọ́n ní kò sáburú mbẹ̀ nígbà tí ẹ ṣàṣe pé à ń ra nǹkan à ń ta nǹkan ní àárín ara wa ibi tí ìrújú ti ṣe wọ̀ òun ni tó bá ti jọmọ́ kátàkárà èmi gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ ìwọ náà fi ń dín nǹkan kan padà fún mi kò tọ́ kí ìrújú wà ń bẹ wallahu alam lábẹ́ ọ̀rọ̀ rújú nínú láti tún fẹ́ sọ̀rọ̀ nípa gambling alqimar almaisir tẹ́tẹ́ títa gbogbo aláti mọ̀ tẹ́tẹ́ títa nínú àwọn àìsàn tó kọlù ọmọdé àtàgbà ní gbogbo ayé pátápátá ní tẹ́tẹ́ wà láwọn ìlú tó dàgbà dáadáa ẹ máa rí casino ẹ máa rí àwọn ibi tí wọ́n ti mọ̀ ta tẹ́tẹ́ wọ́n tún kọ́lé fún lọ́tọ̀ láwọn ìlú tí ò tí dàgbà bíi tiwa ẹ máa rí gbogbo ẹsẹ̀ títì ń tán pè ní Naija bet ẹ máa rí lẹ́sẹ̀ títì káàkiri èwo tún nínú àwọn bẹ́ẹ̀tì tó wà àwọn bẹ́ẹ̀tì yẹn ti pọ̀ nísìn ẹ máa rí bàbá àjẹ̀bú ẹ máa rí oríṣiríṣi bẹ́ẹ̀ tẹ́tẹ́ ọmọ mùsùlùmí ń ta ẹni tí èṣe mùsùlùmí náà ń ta ń bẹ̀ inú tọ́lọ̀ wọn bá lòdì sí ni in tó sì fà á náà ni tá ń ṣàlàyé bọ̀ wáyìí mo kówó kalẹ̀ mi ò mọ tí mo fẹ́ rí bí owó yẹn mi ò mọ tówó yẹn fẹ́ gbé wá padà fún mi ó lè gbé ẹkún wá ó lè gbé ẹ̀rín wá lọ́nà tí ó gbà tọ́ lọ́nà tí ó gbà báyé jẹ́ àbá gbé máàcì kan kalẹ̀ nísìnyí ń pé football match ẹ̀jẹ̀ wa gbá bọ́ọ̀lù ikọ̀ kínní àti ikọ̀ kejì ẹ gbé owó kalẹ̀ ikọ̀ kínní kan gbé 100,000 kalẹ̀ ikọ̀ kejì náà gbé 100,000 kalẹ̀ ẹni tó bá nara wọn ní ọmọ kó 200,000 ń lọ nínú ikọ̀ kínní àti kejì so ikọ̀ tó kó 100,000 kalẹ̀
nígbà tó kó kalẹ̀ bákan méjì ni náà fi ń pè ní game of chance, game chance. Ó kó 100,000 yẹn kalẹ̀, kí ló fẹ́ fi rà padà kò yí ọ. Wọ́n lè fi dá, ó fẹ́ fi jẹ 100 yẹn lòmíì tí ó máa jẹ́ sí pé 100 ọwọ́ rẹ di 200, àbí kò sì pàdánù 100 tàpò rẹ. Tó bá pàdánù ẹ̀ kí ló gbà in return. Tí yẹn bá pàdánù owó ó yẹ kó ní nǹkan kan tó gbà in return tí ó fi máa jẹ́ mọ́ àwádọ̀ tá ń bára wa sọ̀bọ̀. Ipò exchange nǹkan kan sí nǹkan kan. Mo gbówó fún ọ, ó gbàṣọ fún mi, mo gbówó fún ọ, ó gbé ilẹ̀ fún mi, mo gbówó fún ọ, ó gbélé fún mi. Ṣé rí pé à ń exchange nǹkan nu. Àmọ́ mo gbé owó fún ọ, kí ni màá fi gbà padà tí n bá ń ta tẹ́tẹ́ kò yé mi sí. Àìyé ni sí ibẹ̀ yẹn ló sọ di haram, ìrújú tí ọ̀dà ti wà ń bẹ̀, uncertainty ti wà ń bẹ̀. Lọ́lọ́run fi sọ pé èèwọ̀ ni nínú al-Qur'an. Àbáwọn kan sì ń há tíkẹ́ẹ̀tì kan fún yín, wọ́n ní ẹ máa wá gba tíkẹ́ẹ̀tì yìí 100 naira. Kí ni ó wá ṣẹlẹ̀ lẹ́yìn tá a bá gba tíkẹ́ẹ̀tì yìí tán? Wọ́n ní a fẹ́ ṣe draw kan, a fẹ́ yan bí èèyàn 10 nù yín, ẹnìkan lè jẹ mọ́tò, wọ́n gbé Mercedes kan kalẹ̀, ẹ̀yin tí wọ́n ní ẹ dá 100 naira ẹ̀ ń lọ bí bóyá 5,000 èèyàn lẹ́bùó wìtìwìtì, gbogbo yín ra tíkẹ́ẹ̀tì 100 naira ni, ẹ̀ ń fọ́ 100 naira lẹ̀, ẹ̀yin bí 5,000 àbẹ́yìn bí 10,000 èèyàn ẹ pọ̀ lérí ẹ̀. Wọ́n á ní ẹnìkan ṣoṣo nínú yín yóò jẹ Mercedes, ẹnìkejì ó jẹ laptop, ẹnìkan jẹ iPhone, ẹnìkan jẹ nǹkan kan. Ó ṣá èèyàn 5 wọ́n fẹ́ mú àbí èèyàn 10 nínú ẹ̀yin bí 5,000 àbẹ́yìn 10,000, gbogbo yín wá dá 100 naira jọ. Tẹ́ bá wá dá jọ, ẹnìkan àbẹ́yàn 2 àbẹ́yàn 3 àbẹ́yàn 5 àbẹ́yàn 10 tán ló fẹ́ jẹ prize, àwọn wàá jèrè owó ẹ̀yin ìyókù. Nígbà tẹ́ kówó ọ̀hún kalẹ̀ kí lẹ fi gba in return? Ẹ fi gba 0 tẹ́ bá win. Tẹ́ bá win ẹ fi gbẹ̀tọ̀ ẹlẹ́tọ̀. Kí ló gùn yín ẹ̀ lágùn kankan. Ògùrọ̀ wo lẹ ta lọ́fà rárá. Igi wo lẹ gé nígbó rárá, kò sí. Islam ò fẹ́ bẹ́ẹ̀. Ní tí ń jẹ́ tẹ́tẹ́ nù fẹ́ni tí máa ń dàrú mọ́ lọ́wọ́. Ọlọ́run sọ nínú al-Qur'an wípé ya ayyuhal ladhina amanu nínú Suratul Ma'idah aya 90. Ó ní innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaytani fajtanibuhu la'allakum tuflihun. Innamal khamru, kò sóore kankan níbi ọtí ya ayyuhal ladhina amanu. Ọlọ́run ló ń pe gbogbo akírun, gbogbo aláwẹ̀, gbogbo ẹni tí ń ṣe sàárà, gbogbo ẹni tí ń gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run kí mo fẹ́ dọ́mọ àlìjánà. Innamal khamru, ẹgbẹ́ ọ̀rọ̀ tí ẹ wò, ẹ rí i pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Wal maisiru, tẹ́tẹ́ títa, ẹgbẹ́ ẹ wò, ẹ rí i pé kò ní nǹkan kan nú. Wal ansabu, àtàwọn òkúta tẹ́ ẹ máa lọ pẹ̀ràn sí ńgbà tẹ́ ń ṣóòṣà. Wal azlamu, àtàwọn gbá tẹ́ ẹ máa fi mu jẹ táwọn tí wọ́n jẹ́ bàbá òòṣà àti yóòṣà. Ẹ tẹ́ lọ bá wọn tí wọ́n fòókọ̀ yín sínú gbá. Ṣó yẹ kí lágbájá àti tàmọ̀dó fẹ́ra wọn, ẹ bá wa yẹ̀ wò. Wọ́n á ní ìtì ifá bá gbé jáde àbí tí igbá bá gbé jáde ní ó sọ fún wa. Ṣó yẹ kó o ṣe ìrìn àjò yìí? Ṣó yẹ kó o dáwọ́lé bísínẹ́sì yìí? Ọlọ́run ní ríjísùn, kò sí tí ń bẹ ń bi gbogbo ń ta kálẹ̀ yìí tó tayọ ìdọ̀tí. Ríjísùn tó tayọ ẹ̀ṣẹ̀ àti ìgbéni jìnnà sọ́lọ́run. Mina amali shaytani, ṣètánì ló fẹ́ fi àwọn kinní wọ̀nyí sọ yín dọ̀tọ̀ Ọlọ́run. fajtanibuhu, ẹ jìnnà sí i. La'allakum tuflihuna, bóyá ẹ lè jèrè. Ẹ jìnnà sí tẹ́tẹ́ títa, ẹ jìnnà sọ́tí. Innama yuridu shaytanu, Ọlọ́run ní innama, ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ gangan ni wípé yuridu shaytanu, ṣètánì ń fẹ́ yín palẹ̀mọ́. liyuqi'a bainakumul adawata wal baghdha fil khamri wal maisiri. Ó fẹ́ fi ọtí mímu, ó fẹ́ fi tẹ́tẹ́ títa dá ọ̀tá lẹ̀ láàrin yín ni. Ẹ̀wẹ̀ ni tí ń ta tẹ́tẹ́ tó bá ti níṣẹ́ rẹ̀ kan tí ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀ tó jẹ́ civil engineer, ó wá lọ ta tẹ́tẹ́, ó fowó kékeré ta tẹ́tẹ́, bóyá 10,000 naira ló fi ta tẹ́tẹ́. Ó wá tara bẹ̀ pawó ńláńlá millions lọ́jẹ́ nídìí tẹ́tẹ́. Yóò wá wò ìpè látijọ́ tí ń ṣiṣẹ́ civil engineering yìí, ìkọlù owó tó báyìí rí. Tí n bá ń ṣiṣẹ́ mi yìí lọ tí ń lọ sọ́fíìsì déédéé, ọdún 5 mi ò lè kówó yìí jọ.
yóò wá jẹ́ kí iṣẹ́ tí ń ṣe tó nítumọ̀ ọmọ nítumọ̀ sí mọ́ pé jẹ́ ń fẹ́ kán mójútó tẹ́tẹ́ títa shortcut ní láti lè dọ́lọ́là láyé àbí kí ni títorí ẹ̀ ṣiṣẹ́ gan ṣebí nítorí kí n lè kówó jọ ni ṣebí nítorí kí n lè kọ́lá jọ ni Ọlọ́run ní innama yuridu shaitan ìpalẹ̀mọ́ ṣètánì òun ní pẹ̀lú yóò kí hàn bainakum al-adawata wal-baghdha fil khamri wal maisiri tẹ́bálẹ̀ dẹ́kun ọtí mu tẹ́bálẹ̀ ní dẹ́kun tẹ́tẹ́ títa ẹ̀ sì rí pẹ́ dọ̀tá ara yín wa yasuddakum an dhikrillahi wa anis salati fahal antum muntahun. Ó fẹ́ sọ yín dọ̀tá Ọlọ́run ó fẹ́ sọ yín dẹni tí ẹ̀sìn Ọlọ́run ò ní rọ̀ lọ́rùn mọ́ bí wọ́n bá mu títí bá ń ta tẹ́tẹ́ títa bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ rẹ̀ nínú Al-Qur'an nínú ìpè ẹnìkan gbọ́dọ̀ débẹ̀ ó ṣe é wọ̀ fàṣẹ́nìbùhù ẹ̀ jìnnà sí yóò sọ àwùjọ dọ̀tá ara wọn kò sẹ́ni tí wọ́n jẹ́wọ́ rẹ̀ mọ́lẹ̀ tí ó ṣàdúà ìpè ṣàdúà lẹ́yìn tá a jẹ́wọ́ rẹ̀ yìí tán wá ṣàdúà finúfẹ́dọ̀ ṣàdúà kò ní lè finúfẹ́dọ̀ ṣe àdúà nítorí inú rẹ̀ ò ní dùn. àmọ́ lọ gangan yìí ìbéèrè kan bẹ táwọn èèyàn máa béèrè ẹja gbé yẹ̀wò òun nípa àwọn ọlọ́jà kan máa ṣe promo táwọn èèyàn máa ní ṣé ó wọnú tẹ́tẹ́ àbí ó wọnú tẹ́tẹ́ Coca-Cola lápèjúwe àbí Fanta wọ́n máa ṣe láwọn ọdún kan sẹ́yìn mi ò mọ̀ bá ń sì ń ṣe ní Nàìjíríà dìsín wọ́n ní tẹ́ bá ra Coca-Cola o ẹ ṣí ọmọ ìdérí rẹ̀ nínú ọmọ ìdérí rẹ̀ tẹ́ bá ṣí ntí ń bẹ nú ẹ̀ ẹ tẹ́ ṣí kíní rọ́bà tán mọ́lẹ̀ mọ́nú ọmọ ìdérí ni ẹ lè rí kan ya kóòkì síbẹ̀ kan ya ìgò síbẹ̀ bọ́tù síbẹ̀ àbí kan ya adé síbẹ̀ àbí kan ya oríṣiríṣi nǹkan síbẹ̀ wọ́n ti wá specify àwọn drawing kan pé tó bá jẹ́ ńlẹ́rí ẹni tó bá ṣí tiẹ̀ tó bá bá nǹkan báyìí ń bẹ̀ ajá sí pé ó ti win ní prize báyìí yóò win ní mọ́tò yóò win ní nǹkan báyìí yóò win ní nǹkan báyìí àbá fún lódìndín kírètì mineral kan ìjẹ́rú bẹ́ẹ̀ tọ́ àbí ọ̀tọ̀ àwọn èèyàn máa béèrè ọ̀rọ̀ àwọn mímọ̀ lérí rẹ̀ ni pé eléyìí yàtọ̀ sí tẹ́tẹ́ kì í ṣe tẹ́tẹ́ wọ́n ń promote ọjà wọn ni nítorí yàtọ̀ sí ti tẹ́tẹ́ ni pé ẹ má gbàgbé principle tá a ti gbé kalẹ̀ ó clear ẹni tó kéwù àtẹni tí ò kéwù ẹ lè rí ìdìmú òun ní pé owó tí mo kó kalẹ̀ yìí kí ni mò ń kówó lé lérí ntó define tẹ́tẹ́ fún inú owó tí mo kó kalẹ̀ yìí owó tásínà gbé kalẹ̀ yìí tí máa ń yú jọ gbé kalẹ̀ nípa àwọn fẹ́ gbá máàcì yìí kí ni wọ́n kówó lé lérí ǹjọ́ lójútu àbí olójútu tó bá ti jẹ́ sí pé tásínà bá win yóò gba owó yẹn àti yìí tí máa ń yú kó kalẹ̀ àti yìí tí Liverpool kó kalẹ̀ yóò gba gbogbo ẹ̀ ó di tiẹ̀ ẹ̀ tì mọ̀ ìpè tẹ́tẹ́ lélẹ́yìí kí yẹn sọ̀pọ̀tì àwọn tẹ́tẹ́ èèwọ̀ ni nínú Islam àmọ́ ọlọ́jà ń ṣe promo ó yàtọ̀ nítorí pé tí Coca-Cola tọ́ba ní ẹ ra kóòkì lọ́wọ́ wa o ní the same price tẹ́ ẹ ti máa rà tẹ́lẹ̀ àmọ́ tẹ́ ẹ bá rà á tẹ́ ẹ bá ṣí ìgò rẹ̀ tẹ́ ẹ bá bá nǹkan báyìí ń bẹ alẹ́bùn tá a fẹ́ fún yín ẹni tọ́ba bá nǹkan báyìí ń bẹ alẹ́bùn tá a fẹ́ fún táwọn yẹn wá ń bo kóòkì wọ́n ra wìtìwìtì ẹni títí máa ń mu méjì tẹ́lẹ̀ ó fẹ́ mu mẹ́rin nítorí kí àyíbámu òun lè jẹ ẹnìkan ń ṣá gbogbo ọmọ ìdérí káàkiri ńlẹ̀ yìí ń ṣí wò bóyá òun lè jẹ ní pé wọ́n ń kó lé lérí yẹn kò túmọ̀ kó ti di tẹ́tẹ́ nítorí owó tán kó lé lérí wọ́n ní tán fi ń gbà in return kí ni wọ́n fi ń gbà padà kìí ṣe prize nítorí prize yẹn wọ́n lè win wọ́n lè má win ní tán fi ń gbà padà ní go kóòkì tí wọ́n gbé lé ọ lọ́wọ́ nígbà tó sanwó fún kóòkì ṣé wọ́n gbé kóòkì lé ọ Coca-Cola ṣé wọ́n gbé kóòkì fún àbí wọ́n gbé kóòkì fún ọ wọ́n gbé fún ọ ajá sí pé orí kóòkì mu owó òre ọ̀pàdánù owó ó gbé ora kóòkì 5 bóyá o lè jẹ kóòkì 5 ṣe ọ́ láǹfààní ó mú kan nísìn ó gbé kan fọ́rẹ́ rẹ̀ kan tí ó kù mọ́nú freezer rẹ̀ ajá sí pọ̀ ṣàǹfààní lára tí wọ́n gbé fún ọ wọ́n ta ọjà fún ọ ni olójútùú ọjà ni wọ́n tà fún ọ ó kówó kalẹ̀ ó fi ra ọjà tó lè ṣe ọ́ láǹfààní ní pé wọ́n á ní price kan ẹni tó bá bá nǹkan báyìí bẹ́ẹ̀ àá fún ní nǹkan báyìí wọ́n ń fi ìyẹn ṣe promotion ọjà wọn ni kẹ́ ẹ lè patronize àwọn dáadáa èyí ṣàbùrú nítorí yẹn gẹ́gẹ́ kọ́ lẹ kówó lé lérí ó bá sì jẹ́ yẹn làníyàn rẹ àwọn recognize ẹ̀ fún ẹ àwọn deliver nǹkan tó ṣe déédéé owó tó san wọ́n deliver rẹ̀ fún ọ ìyẹn ni kóòkì tó ń gbé lọlé tó mú sínú rẹ̀ nǹkan yòókù tó kù tó ń wá bí kóòkì yẹn additional advantage benefit ni ó lè tì ọ́ lọ́wọ́ ó lè má tì ọ́ lọ́wọ́ nínú yìí tá a tún gbọ́dọ̀ ṣe níyàtọ̀ tá a bá ń sọ̀rọ̀ tẹ́tẹ́ òun ni kí third party kan dé èmi àtẹnìkan gbá table tennis ìnà ọ̀nà mi mo lè nà ọ̀nà mi
àwa jọ ń lérí síra wa lẹ́nìkan wá ń wà wá méjèèjì báyìí lọ́wọ́ ni ọ̀dà ẹni tó bá win nínú ẹ̀yin méjèèjì ẹni yẹn third party ni tó wà independent dáwó sí lọ́wọ́ dá owó sí lọ́wọ́ àwọn méjèèjì ọ̀bẹ́ẹ̀tì kankan ẹni kẹta yẹn lọ́wọ́ sọ pé ẹni bá dẹ̀ win nínú ẹ̀yin méjèèjì yìí o mo léye báyìí tí mo fẹ́ fún lọ́wọ́ ara mi ó wá gbé mọ́tò kalẹ̀ ó gbé ilé kalẹ̀ ó gbélẹ̀ kalẹ̀ àbó gbé nǹkan míì kalẹ̀ pé generator ní ẹni bá win nínú ẹ̀yin méjèèjì yóò win ní generator yìí ẹnìkan wá win ní ẹnìkan náà méjèèjì kì í ṣe tẹ́tẹ́ là ń ta ìtí òjò jẹ́ tẹ́tẹ́ ṣe ti mọ́ èmi àtẹnìyàn ò kówó kan kalẹ̀ báyìí tá àwa mọ̀ tá a fẹ́ jọ fi gbà lọ́wọ́ ara wa tẹ́nìkan máa wá gba owó ẹnì kejì dọ́bìtù tẹ́tẹ́ n tó dé mọ́lẹ̀ príncípù tó dé mọ́lẹ̀ ní pé ó kówó kan jáde lápò rẹ ẹnì kejì rẹ náà òun ló mú nǹkan kan kalẹ̀ yọ wá já mẹ́nìkan lọ́wọ́ nù ẹ̀yin méjèèjì n ti ń jẹ tẹ́tẹ́ nu game of chance ni ń jẹ́ bẹ́ẹ̀ alqimar àbí almaisir tá a bá ń sọ̀rọ̀ tẹ́tẹ́ nínú ìran kankan tá a tún gbọdọ̀ mẹ́nubà nínú ọ̀nà tá a tún fi ń gbà àgbáyé lẹ́ni tó ní ń ṣe pẹ̀lú tẹ́tẹ́ òun ni ọ̀rọ̀ insurance gẹ́gẹ́ bá a ṣe ṣàdéhùn fún wa pé a bá wa sọ̀rọ̀ lérí torí kò sí ní tí Islam ọ̀dá sí ẹ̀sìn tá à ń ṣe Allahu Akbar tí mùsùlùmí bá mọ̀ mùsùlùmí tó bá yé dáadáa rí reason tó fi lè ju Islam lẹ̀ pé òun fẹ́ lọ nú ẹ̀sìn míì tí Islam bá yé dáadáa tó bá mọ̀ tí Islam kó sínú láàfin dọ́dọ̀ dákẹ́ láti mọ kó tí ń bẹ́ ń bẹ̀ síta káwọn èèyàn lè máa rí ẹwà bẹ̀ ọbẹ̀ yìí tá à ń sọ yìí ó lè ti dàrú mẹ́lòmíì lójú kódò ó lè má yé bọ̀rọ̀ àmọ́ yóò ṣe àmọ́ mọ̀ pé Islam rẹ̀ wà yóò mọ̀ pé Islam yẹ ẹ̀sìn gidi ni abẹ́ ẹ̀rí bí Islam ṣe ń dá sí gbogbo nǹkan èmi ò mọ̀ báyìí tẹ́lẹ̀ sẹ́rẹ́nu nǹkan tí rọra ń ṣètù sí lọ́kàn yẹn ó tó láti fọkàn ẹ̀ balẹ̀ sẹ́rí Islam pé ẹ̀sìn rere lẹ̀sìn yìí ẹ̀sìn gidi lẹ̀sìn yìí ẹ̀sìn Ọlọ́run yọ́nú sí ni. àwọn herdsmen ní Nàìjíríà wọ́n fa wàhálà pẹ̀lú àwọn àgbẹ̀ ní pé àwọn àgbẹ̀ wọ́n complain pé àwọn Fúlàní ń dáná wọ́n kó nǹkan wọ́n kó ẹran wọ eré oko àwọn màálù ń jẹ dodo kókó àwọn ṣe é mọ̀ pé ó dàbí zọ́hírà jẹ̀dí dàbí new phenomenon kan tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ àbí wàhálà kan lè mọ̀ pé Kùránì ti dá sí látọdún tó ti pẹ́ látọdún in fact ká Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó di Ọlọ́run tó pa á nítàn fa Ànábì ní pé Ànábì Dáúdù dájọ́ tó tún dájọ́ fún àwọn olóko kan àtẹlẹ́ran kan tó ń jà ẹnìkan tó daran tẹ́ran rẹ̀ lọ jẹ oko olóko ó ti wà tipẹ́ ìjà Fúlàní ó lè má jẹ Fúlàní jọ náà àmọ́ ìjà àwọn adaran àtàwọn farmers àwọn olóko àwọn herdsmen àtàwọn farmers ó ti wà tipẹ́tipẹ́ nú ayé gbogbo country ayé lólófin lé lérí Islam náà ní ìtọ́sọ lé lérí Kùránì sọ̀rọ̀ lérí ẹ̀ ǹjẹ́ Suratul Anbiya ìkọ̀rọ̀ ń sọ pé wá Dáúdà wá Sulaymana idh yahkumani fil harthi idh nafashat fihi ghanamul qawmi wa kunna li hukmihim shahidin fafahamnaha Sulaymana wa kullana atayna hukman wa ilma وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين Ọlọ́run ní wá Dáúdà wá Sùlẹ́ìmánà ẹjá pìtàn Dáúdù àti Sùlẹ́ìmánà fún yín idh yahkumani fil harthi àwọn méjèèjì ń dájọ́ oko tó jẹ́ sí pé idh nafashat fihi ghanamul qawmi wa kunna hukmihim shahidin oko yẹn ẹni tó lóko àti ẹni tó lẹ́ran ń jà ẹran ọjẹ wọnú oko olóko ó wá jẹ gbogbo nǹkan oko olóko tán ńlọlóko wá fẹjọ́ ẹlẹ́ran sùn pé ẹran rẹ̀ ti wá jẹ nǹkan oko mi ó lọ fẹjọ́ sùn Ànábì Dáúd Ànábì Dáúd wá dájọ́ pé èyí tó ṣe yẹn ọ̀dà ẹ válù ìntọ́ jẹ nínú oko rẹ ìntọ́ bàjẹ́ ń bẹ̀ ó ṣe déédéé kíni ẹlẹ́ran déédéé ẹran wo ló ní tó ṣe déédéé ntẹ́ran rẹ bàjẹ́ yìí ó wá gba ẹran lọ́wọ́ ẹlẹ́ran ó wá gbé fún olóko ìpè olóko ìntọ́ ṣe déédéé oko rẹ nu àti gbà á padà fún ọ lọ́wọ́ ẹlẹ́ran wọ́n fi màálù àbí ẹran ọ̀hún wọ́n fi replace oko tí ẹran bàjẹ́
wọ́n wá gbé fún olóko wípé kólóko máa gbé ẹran lọ, ẹran rẹ̀ ló boko rẹ̀ jẹ́, ẹjẹ́ àfẹ́ràn rẹ̀, ẹjẹ́ àgbẹ̀ràn lọ́wọ́ ẹlẹ́ran lẹ́ran tọ́wọ́ tìǹtì ó bàjẹ́ nínú oko ká gbé fún olóko kó máa gbé lọ. wọ́n gbà tá anabi Dawudu dájọ́ bẹ́ẹ̀ tán, anabi Suleiman alayhi salatu wasalam òun jọmọ ọ wà ní ẹnu ọ̀nà nígbà tán wá ń lọ, ó rí i pé inú ẹlẹ́ran ò dùn ní pé wọ́n gbẹran lọ́wọ́ òun. ó wá ní bó ni bàbá mi ṣe dájọ́, ni wọ́n dá báyìí wọ́n dá báyìí wọ́n dá báyìí ní ẹ jẹ́ á padà sọ́dọ̀ bàbá mi, ẹjọ́ yìí èmi rò pé ó sì kù díẹ̀. idh yakumani fil harthi idh nafashati fi ghanamil qawmi wa kunna li hukmihim shahidin. Ọlọ́run ní fafahamna Suleiman, ìdájọ́ yẹn Suleiman la ní kó yé, àfi bàbá lẹ̀ kó yé Dawud ó sì yé Suleiman. àmọ́ ẹ má fojú dìdìrín owó Dawud. wa kullan atayna hukman wa ilman, àwọn méjèèjì náà wọ́n gbọ́n o, àwọn méjèèjì náà wọ́n mẹjọ dá. wa sakharna ma'a Dawud al-jibal yusabbihna wat-tayra wa kunna fa'ilin. bó la Nabi Dawud ti dájọ́ ọ̀hún, àbí bó ni Suleiman ti dájọ́ ọ̀hún àti sọ ti Dawud. wọ́n ní Suleiman wá ní bàbá mi, èmi ò bá sọ pé ká dá báyìí, ẹlẹ́ran yìí tẹ́ran rẹ̀ jẹ́ oko olóko, ẹ jẹ́ ká gbé ẹran rẹ̀ fẹ́ni tó lóko, àmọ́ kò ní í jẹ́ gbígbé fún un forever bẹ́ẹ̀ ti dájọ́ yẹn tẹ́lẹ̀, yóò padà dẹ́ran yẹn padà fún ẹlẹ́ran. kí ni ó jẹ́ èrè ẹni tí a gbé ẹran fún, ìyẹn ẹni tó lóko tá a gbé ẹran fún? òun ní pé yóò máa lọ́ọ́ mu wàrà ẹran yìí, torí ayé máa mu wàrà ẹran gbà náà fún wàrà ẹ̀, yóò máa fún wàrà ẹran yìí, yóò máa benefit lára ẹran yẹn. Pending the time tí ẹlẹ́ran ó fi bá a gbin oko míì tóko yẹn ó fi mature, kẹ́ni tẹ́ran rẹ̀ lọ jẹ oko kó bá a tún oko gbìn. kí wọ́n á jẹ́ sí pé á gbẹran lọ́wọ́ ẹni tí ń tún oko gbìn lọ́wọ́, ìyẹn ẹlẹ́ran ta ní kó indemnify kó tún oko gbìn, á wà gbẹran lọ́wọ́ ẹ̀ á gbé fún ẹni tó lóko, ipe èrè oko tó ti fọkàn sí tẹ́ran ti jẹ́ máa jèrè yẹn lára ẹran yìí. ńlọlọ́run bá ní fafahamna Suleiman la ní kó yé dáadáa. ẹ rí i pé Kùránì bá wa dá sí, kódà àdìsí ànábì bá wa dá sí sallallahu alayhi wa sallam. ànábì sọ̀rọ̀ lérí ẹ̀ tí gbogbo àwọn school of thought ti Islam pín, ipe tẹ́ran bá ya wọnú oko ta ló jẹ̀bi ta ló jàre. Abu Hanifa ní al-ajma ujubarun, lànàbì sallallahu alayhi wa sallam sọ pé gbogbo ẹran tí gbogbo ọ̀ràn tẹ́ran bá dá ní bí léèrè lérí ẹ̀. ìyẹn ni pé kólókó mójútókò ẹ̀ tọ́ bá mójútókò rẹ tẹ́ran bá ya wọbẹ̀ ẹran ọ̀jẹ̀bi o. Abu Hanifa sọnù. Imamu Laysu ọmọ Sa'du yarí ó ní irú ọ̀rọ̀ wo nu ọ̀jẹ̀bi mọ̀nà. kólókó mójútókò ẹ̀ kò sínú ọ̀rọ̀, kí gbogbo ẹlẹ́ran ó mójú tẹ́ran ẹ̀, òun náà má dìísì wá mú dẹ̀lílù wá. Imam Malik ní rárá, a ṣe yàtọ̀ láàrin ọ̀sán àtòru. tó bá jẹ́ ọ̀sán ni ẹran ya wọnú oko tó lọ jókòó olóko, ó ní ìdájọ́, nítorí pé lọ́sàn-án olóko ló yẹ kó mójútókò ẹ̀, ńbo ló wà, ńbo ló ranjú lẹ̀ sí tí ẹran fi wọnú oko rẹ̀. ní ayé ìgbà náà olóko máa jókòó tóko ẹ̀ ni, ó ti yàtọ̀ sáyé tí wá ń sìn. òun náà mẹ́rin wá látọ̀dọ̀ ìkànnì àwọn sàhábà nábì, àdìsí náà wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. ìyẹn rántí àdìsí náà mọ́ nínú Muwatta tí Imam Malik ní àdìsí yìí lèmi dúró lé lérí, nígbà tó bá ti jọ̀sán ọ̀sán, ó dà pé àwọn kan ń jà lásìkò ànábì sí ọ̀rọ̀ ẹran rẹ̀ jẹ mí lóko náà ni lànábì wá ní ṣé ọ̀sán ni tó bá jọ̀sán ìdájọ́ rẹ̀ ní. tó bá wá jòrú tí ẹni tó ti lóko ti lọ́ọ́ sùn ntẹ́ran bá jẹ ńgbà náà tẹ́lẹ́ran òfin mẹ́ran ẹ̀ so ẹlẹ́ran ni àbí ẹlẹ́ran ló jẹ̀bi tó bá jòrú. so eríṣiríṣi tọ́ọ̀tì níta fẹ́ mú jáde ńbẹ̀ náà ni pé ẹ̀rí kékeré ṣe nǹkan kan tó tuntun, àwọn àáfàá wa ti bá wa dá sí i. tíyẹn bá ṣí àwọn tírẹ̀sì kò nífẹ̀ẹ́ sí tẹ̀ nífẹ̀ẹ́ bá ń bẹ̀, kò nífẹ̀ẹ́ sí nǹkan òun tẹ̀ nífẹ̀ẹ́ bá ń bẹ̀. ó fi ẹwà Islam àtòríire táwa mùsùlùmí ṣe ó fi hàn ipe bushra lana ma'shara al-islami, oríire gbogbo àwa mùsùlùmí tó bá mọ ẹ̀sìn yìí lẹ́sìn, torí inna lana minal inayati rukina gẹ́ẹ̀rọ mú ń fọ́ sí mi. àkọlé kan Ọlọ́run tó yàtọ̀ tó ju ti gbogbo àwọn ìjọ tó ti ṣáájú lọ ń bẹ lérí wa. ojú ọmọ bá wa dá sí gbogbo nǹkan bẹ́ẹ̀ ti ṣe nì bẹ́ẹ̀ ti ṣe nì, nítorí ká má bàa jìtá ká má bàa tara nǹkan kékeré dọ̀tọ̀ Ọlọ́run.
ẹ wá já sọ̀rọ̀ nípa at-ta'min, ọ̀rọ̀ nípa insurance. Èmi ń ṣe insurance, ìwọ náà ń ṣe insurance, tó bá tiẹ̀ ṣe kankan ṣe bó ń ṣe car insurance. O kò tọ́ fún ọ kó gbé mọ́tò rẹ sí orí ọ̀nà láì ṣe insurance rẹ, ìjọba ìlú rẹ ò ní allow. Ìjọba gbogbo ìlú tó bá gbádùn o, wọn ní jẹ́ o gbé mọ́tò sọ́nà. Kódà láwọn ìlú kan tó bá gbé mọ́tò sọ́nà tí ò ní insurance, tó bẹ́ẹ̀ fi mọ́tò yẹn ní accident, ìjìyà tí ń bẹ lérí rẹ̀ náà ó ní agbára, bí ìgbà pọ̀ ọfẹ́ kó bẹ́ẹ̀ lòmíì àbọ̀ ọfẹ́ fi mọ́tò yẹn pààyàn. Àwọn òfin tó lé ní ń bẹ lérí ọ̀rọ̀ kíyàn ó ní insurance lérí mọ́tò rẹ̀ káàkiri àgbáyé. Irú ayé tá ń gbé nísìnyí yẹn. Àwọn ọ̀ràn insurance míì túkù tọ́pọ̀. Tá a bá pín insurance sí méjì, tí wọ́n máa commonly pín sí pé general insurance àti tán pè ní life insurance. General insurance lábẹ́ rẹ̀ ní car insurance wà, lábẹ́ rẹ̀ ní home insurance wà, ọkọ́lé ó wá fẹ́ insure ilé rẹ̀, lábẹ́ rẹ̀ ní fire insurance wà, ọlọ́mọdé arógun náà, lábẹ́ rẹ̀ ní life insurance lábẹ́ rẹ̀ ní health insurance wà. A fẹ́ máa lọ gẹ́ẹ̀tì oògùn ní hospital nígbà tó bá rẹ̀ yàn, insurance tí ó cover gbogbo eléyìí wọ̀nyẹn àti medication. Lábẹ́ irú rẹ̀ náà ni travel insurance, àbáwọn bẹ́ẹ̀ lọ nínú àwọn insurance náà ń pè wọ́n ní general insurance. Ìran míì nínú insurance tó tún wà òun ni life insurance, èyí pé tí mo fẹ́ fi insure life mi tí n bá sí láyé mọ́. Àwọn ọmọ yìí wọ́n kéré púpọ̀, ẹ̀rù ń bà mí tí n bá sí láyé mọ́, tẹ́bi òfin ní pa wọ́n, tẹ́kọ̀ọ́ wọn òfin ní dúró. Mo fẹ́ mọ ṣe contribution kan kalẹ̀ láti sìn, tẹ́mi bá kúrò lọ́rùn mi, ẹ bá ń kó yìí fáwọn ọmọ mi, ẹ bá ń kó yìí fáwọn beneficiary báyìí. Kí ni Islam sọ lé lérí? In tó jẹ́ ká mọ̀ mọ́rọ̀ insurance wá under gambling, òun ní pé òun náà wà speculative, òun náà ní yóò jẹ uncertainty mbẹ́mbẹ́. Bó ṣe wà ń bẹ̀rẹ̀, ó kó owó kalẹ̀ fún insurance company tán pè ní premium, ọ̀sán premium. Owó tó kó kalẹ̀ ó fẹ́ kí wọ́n insure rẹ̀. Ń pé ewu kan bẹ tí ó possible kó ṣẹlẹ̀ sí mi. Tẹ́ ewu ní bá ṣẹlẹ̀, ẹjá local insurance lápèjúwe èyí tí ó common tí gbogbo àmọ́ sábà ṣe nu. Mo fẹ́ insure mọ́tò mi yìí nítorí pé ó ṣeé ṣe kí n fi kọlù yàn, ó ṣeé ṣe kí n fi kọlù nǹkan, kí n fi kọlù mọ́tò mi. So tí n bá fi mọ́tò yìí kọlù mọ́tò mi, mo fẹ́ kí èyí tèmi ó fi dáràn kí n máa sanwó lápò ara mi. Ìjọba náà dẹ̀ fẹ́ kí individual máa sanwó lápò ara rẹ̀ nítorí pé ó lè má ka owó mọ́ mi lọ́wọ́, mo dẹ̀ ti jẹ gbèsè. Kí insurance company ó wá sanwó, ìyẹn náà ń pè ní third party insurance. Full insurance wà tí yẹn máa ṣe fún mọ́tò, third party insurance wà. Tó bá jẹ́ full insurance ló ṣe, ìtumọ̀ ẹni pé ńjọ́ tó bá ti fi mọ́tò kọlù nǹkan, wọ́n tún mọ́tò tiẹ̀ ṣe, wọ́n sì tún mọ́tò ẹni tí ó fi mọ́tò kọlù náà ṣe. Ìyẹn ni full insurance. Àmọ́ third party insurance tọ́pọ̀lọpọ̀ mẹ̀kúnnù máa ń ṣe, òun ní pé ẹ yọ̀ǹda mọ́tò tèmi, èmi ò máa lọ tún ṣe lọ́wọ́ ara mi, ẹ sábà ń tún tẹni tí mo kọlù yìí ṣe. Òun ni third party insurance. Tí insurance company ń tà fún ọ, òun ni fọkànbalẹ̀, a máa indemnify rẹ tí ewu yìí bá padà ṣẹlẹ̀. Lẹ́ni tí mo ń kówó fún wọn, tí mo ra premium, tí mo san premium, tí mo fẹ́ ra insurance policy lọ́wọ́ wọn, mi ò mọ̀ ṣé aburú yẹn ó ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀. Àwọn náà mọ̀ ṣé yóò ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀. In fact, èrò wọn àdúrà insurance company ní pé kí accident má ṣẹlẹ̀, káburú yẹn má ṣẹlẹ̀ rárá. Nítorí kébẹ̀ lèrè tí wọ́n wà. Mo wá ní láti san lápèjúwe, ẹjá sọ pé mi ìmọ̀ iye tán ṣe insurance, third party insurance ní Nàìjíríà, ẹjá sọ pé bí i 20,000 naira ní premium tí màá san láti fi get insurance mọ́tò fọ́dún kan yóò expire. Mo wá san 20,000 naira, ìwọ náà san 20, àpọ̀ta san 20 bẹ́ẹ̀. Imagine population èèyàn tí ń lo mọ́tò, a lè máa lọ bí 500,000, a lè máa lọ bí èèyàn 1 million. Gbogbo wa san 10,000 àbí 20,000 fún insurance company. Nínú ọdún kan yẹn, èyí tó pọ̀ jù nínú wa a ní accident. Èyí tó pọ̀ jù nínú ẹni tí ń drive láàrin ọdún kan o, àwọn ní ó súnmọ́, ní tó súnmọ́ jù ní kí wọ́n ní accident. Percentage tí ó fi mọ́tò kọlù nǹkan yóò kéré. Àwọn percentage tó kéré tí wọ́n bá fi mọ́tò kọlù nǹkan yẹn ni wọ́n wá sẹ́nu ọ̀nà insurance company pé ó ti délẹ̀ o, mo ti fi mọ́tò kọlù èèyàn o. So eye tí
wọ́n sì lọ jẹ́ ní insurance company fún rẹ̀ ó lọ yẹ̀ wò yóò wọ́n ṣe gbá wọ́n ṣàwo wọ́n mọ iye tó jẹ́ wọ́n sanwó láti tún mọ́tò ẹni tí mo kọlù ṣe tó bá jẹ́ third party insurance. àwa tá a sanwó tí nǹkan kan ò ṣe mọ́tò wa tá a ní accident tọ́dún yẹn fi kulẹ̀ ǹjẹ́ gbowó wa padà a lè gbà mọ́. ìbò lówó wa lọ ìbéèrè nìyẹn. a kó owó kalẹ̀ muawadọ̀ ló yẹ kó jẹ́ mọ́ gbàgbé bùyóòn muawadọ̀ ti ta sọ̀rọ̀ rẹ̀ pé màá kó owó kalẹ̀ màá fi gbà nǹkankan in exchange. mo ti kó owó kalẹ̀ fún insurance company 20,000 naira àwa pọ̀ ta kó kalẹ̀ bí à ń lọ bí 1 million owó wa dà nígbẹ̀yìn ọdún in accident lọ́dún yẹn dáwó mú padà fún mi wọn ní dá padà nítorí commercial insurance ni wọ́n. ìran insurance mi bẹ ti ń jẹ́ cooperative mò ń bọ̀ wá sọ̀rọ̀ lérí ẹ̀ wọ́n ní dáwó yẹn padà nítorí nínú owó yẹn náà ni wọ́n ti yọ ni wọ́n ti sanwó fún àwọn tí wọ́n ní accident. àwọn tí wọ́n sì ní accident tí wọ́n ní nígbà tí gbogbo wa san 20,000 insurance company ọmọrú gbèsè tá gbé wá bá wọn. ẹni tó fi mọ́tò kọlù nǹkan tó ní accident nígbà tí ó yọjú in tí wọ́n fi tún mọ́tò bóyá Mercedes ló lọ kọlù àbọ̀ lọ kọlù Lamborghini ọlọ́ kọlù Lamborghini ọlọ́ọ̀lọ́mọ tó jẹ yó àbọ̀ kọlù Ferrari nígbà tó kọlù rú mọ́tò yẹn tán insurance company pé gbèsè tó jẹ táwọn bá fix ń tó kọlù lára mọ́tò yìí àwọn ná 400,000 naira owó insurance tó sì san 20,000 naira péré ni insurance company ó máa rọ 400,000 naira san lápò ara wọn. tẹ́ mọ̀ pé ó pè ẹni tó sanwó insurance lásìkò yẹn yóò ń ká ọlọ́run tiẹ̀ ló ní kó wọn sanwó insurance kó wọn ní insurance o gbèsè tó wọn ọ̀bá wọ̀ báyìí tẹ́ mọ̀ kó pè rẹ̀ ó wá lè ṣẹlẹ̀ other way around òun ní pé ká sanwó insurance kémi àti ẹ kó 20,000 kalẹ̀ ká má wàá kọlu mọ́tò kan throughout ọdún yẹn kán sì má dáwó wa padà fún wa. wọ́n ní ṣe bówó wa náà làwọn fi sanwó fáwọn tí wọ́n jẹ gbèsè owó wa kọ́ nìkan kọ́ lẹ fi sanwó ńgbà tẹ́ ẹ sanwó yẹn tán owó kan ṣẹ́kù lọ́wọ́ yín nítorí gbogbo gbèsè yẹn náà kọ́ ni gbogbo owó tá a ti gbogbo wa san fún yín kọ́ ni gbogbo gbèsè yẹn claim lọ́dún. gbogbo ẹni tó kọlu tó fi mọ́tò kọlu nǹkan láàrin ọdún yẹn tó jẹ gbèsè tí gbogbo wọn jẹ tá a bá compare rẹ̀ séye tí gbogbo wa dá fún yín kò tó nǹkan kan ńbo làwọn iye ìyókù yẹn wà àwọn ní dá padà fún wa. ìyẹn ló já mọ̀ yìí pé kìí ṣe pé wọ́n ń fowó ẹnìkan help ẹnìkejì wọ́n ń gbà á sọ́wọ́ ara wọn àwọn ni wọ́n ń jẹ gbèsè àwọn sì ni wọ́n ń jèrè níjọ́ tí wọ́n jẹ gbèsè níjọ́ tí accident bá pọ̀ nínú ìlú bóyá kùrukùru ṣẹlẹ̀ fog gbogbo weather wà fọ́gì tí nǹkan funfun tẹ̀ ní ríra yín mọ́ a kì í sábà ṣẹlẹ̀ ní Nàìjíríà àmọ́ láwọn ìlú òyìnbó àti láwọn ilẹ̀ yìí náà ẹ lè jíjọ́ mi kẹfẹ́ lọ bí iṣẹ́ ẹni tó bá wà ní ọ̀kan tòsí yín bí ẹ̀ sì ní rí pé yẹn wà ní tòsí yín báyìí gbogbo nǹkan funfun lọ gbáà tí nǹkan gbogbo nǹkan funfun tẹ́ bá lè fẹ́ drive nírú àsìkò yẹn àfi kí ẹ tan ná kalẹ̀ kí ẹ tan full light kí gbogbo yín máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ accident a sábà máa pọ̀ nírú àsìkò bẹ́ẹ̀ insurance company CEO bẹ́ẹ̀ ó ti mọ̀ pé wàhálà délé ní torí definitely accident máa pọ̀ bá accident bá ṣe ń pọ̀ sí táwọn èèyàn wá sẹ́nu ọ̀nà wọn sí ní èrè tó yẹ kán jẹ́ nú owó tí ó bá ṣẹ́kù sí wọn lọ́wọ́ nú owó tí gbogbo wa dá ń lo owó yẹn ń dínkù sí àwọn tí wàá ṣe mọ́jẹ̀mú ń pé ńjọ́ tí àwọn tán pè ní God Act àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ kò yẹ èdè burúkú ni èdè tán àmọ́ èdè tán máa ń lò nìyẹn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni wọ́n ń pè ní God Act àwọn ìṣẹ̀lẹ̀ tí ìmọ̀ kálékáko bíi riot àbí war ogun délẹ̀ gbogbo nǹkan bàjẹ́ kẹ́nìkan máa claim insurance o torí wọ́n ti rí pé gbogbo nǹkan ò sí under control mọ́ àwọn òde lè rówó everybody san fún kálukú wọ́n ti exempt irú àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa make sure kan tó insure mọ́tò rẹ àbí kan tó fún ọ nírú ìran insurance tó bá kò bá jẹ́ life insurance ń pé so ní nǹkan kan tá ń pè ní insurable interest ń tá ń pè ní insurable interest ni pé ìyẹn máa ń ní nǹkan gbà míì tí ò ní kàkún tẹ́sí pé tí nǹkan yẹn bá bàjẹ́ gan ò ní kí ẹ̀ mọ́tò tó ní nínú ọgbà rẹ ń lọ bí 10 ó ní mọ́tò kan Corolla 2004 ó ní mọ́tò míì Camry 2014 ó ní mọ́tò míì Land Cruiser 2016 ó ní gbogbo ẹ̀ Toyota ok ó ní Lexus kan òun Lexus 2018 ó wá ní Mercedes tó gbádùn gidi mọ́tò Mercedes 2019 ó wá tún ní mọ́tò kan gbogbo mọ́tò yẹn ṣàwà pọ̀ ṣó mọ̀ pé
tí wọ́n bá ní wọ́n Corolla tó ní ti 2004 nǹkan kan ṣe àbí ọlárí mọ́ kinní kan ò ní rí rò insurable interest ò sí lórí ẹ̀ mọ́ insurable interest kò sí ní orí rẹ̀ mọ́ irú insurable interest yẹn ni insurance company ń wá lára rẹ̀ káwọn tó lè insure rẹ̀ wọ́n fẹ́ kí àwọn make sure pé property yẹn jẹ ọ́ lógún tí wọ́n náà fi lè ṣùgbà nǹkan rẹ̀ tó fi ní kó àwọn sí gbèsè abẹ́nìkan tí ó fẹ́ apply fún life insurance wọ́n á rí i pé òun gangan fẹ̀mí ara ẹ̀ wéwu ó jẹ́ nìkan tí mo jẹra mọ́lẹ̀ bóyá ó ń jàṣẹ́ ẹ̀ṣẹ́ ni mo ń jà sẹ́ńpẹ́ ni tí ń jàṣẹ́ ewu súnmọ́ jẹni tí ó jàṣẹ́ lọ yọmọ lára ẹ̀ mọ́lẹ̀ àbí ń ṣiṣẹ́ ní film industry ọjọ́ ọmọ ṣe fíìmù wọ́n lè ní kó wá play role Spiderman kó máa fò káàkiri ó lè heku láti bẹ̀ ó lè rí disability láti bẹ̀ tí ò ní lè dìde mọ́ tí ó wà ní láti claim life insurance rẹ̀ owó rẹ̀ padà gbogbo kíní yẹn ni wọ́n á wádìí kán tó set price tó san tó bá fẹ́ wá fún insurance driver tó bá ṣẹ̀ṣẹ̀ gba driver license tí ó wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní drive eye tí premium rẹ̀ ó jẹ́ á high nítorí pé tendency kó lè fi mọ́tò la ó lè lọ la mọ́tò mọ́gìrì àbó lè fi mọ́tò kọlu nǹkan ó high ju driver tí ń drive fún 20 years tó dẹ̀ ní rẹ́kọ̀dù tó dáa lọ price tiẹ̀ lè wálẹ̀ gan so bọ́n ṣe máa set price àwọn actuaries ni wọ́n ń pa àwọn tó máa set price yẹn nínú insurance company wọ́n yí ọwọ́ dáadáa kán tó fún wọn ní life insurance wọ́n gbọ́n gbogbo life rẹ wò ó ṣe medical test medical screening tí yóò sọ gbogbo tí ń ṣe ọ́ láyé tí ó sọ fún wọn tí ò ní fi information kan pa àlàáfíà rẹ lẹ̀ ń ló go through tí òkúta kékeré kan bá sá pamọ́ síbì kan nínú kidney rẹ ń bí life insurance tó bá apply fún ló fi mọ̀ torí wọ́n wádìí gbogbo nǹkan torí wọ́n fẹ́ mọ̀ gbà tó possible kó kú nǹkan fẹ́ wádìí nù mortality wọ́n fẹ́ study mortality rẹ bó ló ṣe possible kó pẹ́ láyé sí ìgbà wo sì lọ possible kó kú sí kó wá claim káwọn mọ̀lẹ́bí rẹ wá claim owó yìí sí láti fi lè wá mọ̀ pé eléyìí súnmọ́ kó pẹ́ láyé wọ́n mọ̀ wádìí kí ló ń jẹ bó làlàáfíà rẹ ṣe rí ṣọmọ ṣe exercise bó ló ṣe mójútó àlàáfíà rẹ sí ni wọ́n fi mọ iye price táwọn ó fún wọn pé tí ọmọ mu sìgá àbó kí mu sìgá bá jẹ́ nìkan tí mu sìgá wọ́n ti mọ̀ pé owó táwọn ò ní kọ́ ọmọ san yóò tún ju tẹgbẹ́ lọ ọjọ́ nìkan tí mo mú kú mu òun mọ tí àbó ń ṣe kí gbogbo kíni ọmọ àdìkún iye price tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ní insurance company lẹ́yìn tán bá ṣe gbogbo kíni wọ̀nyí tán n tí ń jẹ́ insurance la ṣàlàyé níwọ̀n báyìí o relationship wa àti insurance company relationship bilateral relationship ni ìyẹn ni pé ìwọ àwọn kan ìwọ àti wọn nìkan lẹ́jọ́ wọ́n ń ta nǹkan fún ọ ìwọ náà ra nǹkan lọ́wọ́ wọn ni kí náà ń tà fún insurance policy fọkànbalẹ̀ tó bá ti dáràn wá bá wa ìwọ náà kó owó fún wọn níwọ àti wọn nìkan tó bá dáràn o lè claim owó yẹn padà tó bá dáràn wá claim owó yẹn kódò tún lè claim jù bẹ́ẹ̀ lọ ní déédéé ọ̀ràn tó bá dá ó lè má jẹ gbogbo ń tó bá dá lọ́rùn yẹn náà wọ́n san ó lè jẹ́ percentage kan bóyá 80% ní insurance cover ìwọ ló san 20% lọ́wọ́ ara rẹ̀ àmọ́ jẹ́ bẹ́ẹ̀ kí la fẹ́ lò ní pé à ń ta nǹkan à ń ra nǹkan ti wáyé ń bẹ̀ ìtọ́ wa kó lé lérí tó ń rà kò clear nítorí pé o lè má rówó yẹn gbà nítorí tó bá ti dáná o lè rówó gbà àwọn kan máa ṣe ní west kódà mo sì tún rí kódódò gbà lẹ́mọ̀rí lórí news pé ẹnìkan commit suicide kí ló dé tó fi commit suicide ó lówó ó ní life insurance tí company rẹ̀ bá ṣe àbóhun náà lọ́lọ́ ra fún rẹ̀ ó ní life insurance ó wá fẹ́ owó yẹn dẹ̀ pọ̀ ó gọbọi nípe tó bá ti kú o á fún ọ léye báyìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ wà gba iye báyìí lọ́wọ́ wa òṣì wa ń ta òun àtàwọn ọmọ ní wọ́n wò pé tóun bá kúkú fayé lẹ̀ insurance company ó sanwó ńláńlá fáwọn ọmọ òun káwọn ọmọ wọn gbádùn àwọn èèyàn commit suicide nítorí ẹ̀ láwọn ìlú òyìnbó dáadáa nítorí kó lè rí ibi claim àbí kẹ́lòmíì kí wọ́n purọ́ ipò ti kú kán purọ́ ipò ti kú wọ́n sì ya fọ́tò rẹ̀ kalẹ̀ bí ń pẹ́ òkú ni àbí kán lọ fọ́ọ̀jì death certificate wá ń pẹ́ kókódà àwọn hospital náà wọ́n certify ipò ti kú kò sí láyé mọ́ wọ́n ya fọ́tò rẹ̀ wọ́n ṣe funeral rẹ̀ wọ́n ṣe bí dàpọ̀ àwọn ń gbé lọ́nù sàárè wọ́n ṣe kí ni ẹ̀ fi tan insurance company kí insurance company lè sanwó tó bá sanwó tó release owó tán ni wọ́n bá tún gbúrò pé nìyẹn òkú o pé ó máa fẹ́ gbowó láti lọ́ọ́ máa fowó ṣayé ni irú rẹ̀ náà máa wáyé lẹ́kọ̀ọ̀kan
so alako relationship tó dá wa àti insurance company papọ̀ bilateral relationship ni relationship èèyàn méjì ni kìí ṣe pé relationship wa àti èrò tó pọ̀ tẹ́ jọ help ara yín tí insurance company kan wá mú tí ń coordinate yín ìyẹn kọ́ ìyẹn ló fà táwọn àfọ mímọ̀ fi sọ pé tẹ́tẹ́ tọ́lọ́run takò nínú al-Qur'an ta káyà rẹ̀ fúnra wa nísìn ó ti wà níbẹ̀ gáràrù ti wà níbẹ̀ al-ghararu al-fahish mo kówó kalẹ̀ kí ni mò ń ra insurance company ó lè mọ́ provide ẹ̀ ó lè provide ẹ̀ ọjẹ́ kọjẹ́ ní ṣe understand ọjẹ́ kọjẹ́ ní gáràrù ńláńlá ti wà níbẹ̀ ó ti ní tọ́bí òun mẹ́sìrù nínú. ok látijọ́ tí wọ́n ti ń lo mọ́tò Nàìjíríà látijọ́ tó ti ń lo mọ́tò tí mọ́tò rẹ̀ dẹ̀ ní insurance ló ń gbogbo ọdọọdún ló ra insurance ó dẹ̀ mélòó ló fi mọ́tò hit mọ́tò kan rí tó wá lọ sí insurance company tó lọ gbogbo insurance tó claim yẹn ń bo lówó yẹn ń lọ gbogbo owó tó ń san lọ́dọọdún fún insurance yẹn ń bo ní ń lọ torí ẹlòmí wọn ká kí láàfáà yìí wá ń wí nísìnyí àkíní kan Islam tí Islam bá ń sọ̀rọ̀ Islam máa ti ń sọ o àwọn àfáà wo kàn ní sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu níbo ni gbogbo owó tó ti máa ń san látàìmọ̀ iye ọdún àwọn ìlú táwọn èèyàn tún sí lajú táwọn èèyàn ti dàgbà nù làákàyè ni wọ́n ti máa ń mẹ̀tọ́ ara wọn pé tí n bá ti ní accident yìí insurance company ló ní láti sanwó náà àwọn lọ claim ẹ̀ lọ́wọ́ insurance company bẹ̀tì nírú Nàìjíríà tí ò sí financial literacy wá lò ó lẹ́tọ̀ọ́ tó yẹ kó lọ claim lọ́dọ̀ insurance company òun gángan ò ní mọ̀ báwọn insurance company Nàìjíríà ṣe bọ́ ayé bá ṣe ń jẹun dùnú lọ ti wọn nu bá ṣe ń jẹun lọ lára àwọn èèyàn lọ dànù so ó sanwó fún wọn in tó sì torí ẹ̀ sanwó òun náà tún ṣẹlẹ̀ gan kódà kò tiẹ̀ tún lọ béèrè owó ọ̀hún ká tó wá pé in tó ti torí ẹ̀ sanwó fún wọn lè má ṣẹlẹ̀ kéde tún sábà ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ tó bá ra insurance so látara bẹ́ẹ̀ àwọn èèyàn máa sanwó wọn sì ní get back any benefit látara owó tí wọ́n san ìyẹn ni wọ́n fi sọ pé gáràrù bẹ́ẹ̀ torí insurance company tóun náà gba owó yìí òun náà mọ irú ọ̀ràn táwọn èèyàn dá òun náà lè end up láti máa san kọjá owó tó gbà lọ́wọ́ wọn yóò máa wá jẹ gbèsè yẹn lọ́wọ́ rẹ̀ táwọn èèyàn bá dáràn owó máa ṣẹ́kù sọ́wọ́ insurance company yóò máa gbé mi táwọn èèyàn bá dáràn yóò máa san kọjá èyí tó lérò so gáràrù wà ń bẹ ẹ̀yin méjèèjì jọ pàdé lérí ìntẹ́yìn méjèèjì ọjọ́ mọ́ ta ni yóò jèrè ẹ̀ ta ni yóò ṣẹ̀ mọ́ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì tí wàá ní pé rìbá náà tú wá sápamọ́ síbẹ̀ ọ̀nà ìgbà tí rìbá gbà sápamọ́ síbẹ̀ ni pé mo gbé owó kalẹ̀ mo ra insurance bóyá 20,000 wọ́n ra ní Nàìjíríà mo san premium insurance policy ti wà lọ́wọ́ mi níjọ́ tí mo á fi mọ́tò kọlù yàn insurance company owó yẹn jẹ́ 400,000 tí ọ̀ràn tí mo dá wọ́n wá láti san 400 fún mi àbẹ́yẹ percentage tí insurance company mi máa san wọ́n ní láti san fún mi wọ́n fi indemnify loss mi èmi dẹ̀ san 20 mo fi 20 gba 400 mo fi 20,000 gba 400 tí n bá kó 20 kalẹ̀ tí wọ́n kó 400 fún mi àti exchange owó sówó currency kan náà nínú òfin rìbá ó ti lé síra wọn ó ti di rìbá ó jẹ́ káwọn mímọ̀ kan tún sọ pé nítorí eléyìí náà insurance tí ó bá ti jẹ́ commercial insurance kò tọ́ àyàfi ìran kan nínú insurance bẹ́ẹ̀ kí n tó mẹ́nu lọ́bẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ni gbogbo àwọn àfáà lágbàáyé ń sọ wọ́n ń pe àkójọ kan ní mọ́júmọ́ àfikìlì ìsìlámì gbogbo àwọn àfáà àgbà tí wọ́n mọ ṣẹ̀ríà jù lágbàáyé tí wọ́n mọ kójọ resolution wọn náà ni pé haramu ni commercial insurance wọ́n padà ń bọ̀ wá sọ exemption kan tán fi sí o tó sọ gbogbo wa náà dẹni tí ó lè mọ rọ́jú ra insurance fún mọ́tò rẹ̀ haramu ni wọ́n pè bẹ́ẹ̀ ni al-majma'ul fikihi àwọn tí yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ haramu làwọn náà pè majma'u Sudan àwọn àfáàgbà Sudan haramu làwọn náà pè àwọn àfáàgbà lágbàáyé káàkiri àwọn àfáàgbà yóòfin náà tá a mọ́ náà kó tí wọ́n gbogbo gbà haramu gbogbo wọn pè àyàfi Sheikh Mustapha Zarqa ìkànnì àwọn àfáàgbà skowa yìí rahimahullah ó ti fi ayé lẹ̀ bóyá 1999 kọ́ ni bàbá náà kú àbí bóyá 1999 àbí 1994 mi ò sure ọmọ Syria ni bàbá náà ó mímọ̀ ńláńlá ni ó wá kọ tírà lérí ọ̀rọ̀ insurance ó ní kò sí tó burú níbi insurance òun náà kó àwọn ẹ̀rí wá ẹ̀rí tó pọ̀ wípé insurance yìí yàtọ̀ sí èyí tó jẹ́ èèwọ̀ nínú ẹ̀rí tó mú wá ni pé àwọn èèyàn náà kójọ náà ń fowó yìí help ara wọn wípé tẹ́nìkan bá ti jẹ gbèsè nínú wa o ẹ fowó tí gbogbo wa dájọ́ yìí help ẹ̀ kò sáburú ń bẹ̀ so tí gáràrú bá wà níbi tàbá rùn
tá a sọ lẹ́ẹ̀kan pé tó bá ti jẹ́ sí pé wọ́n fi help èèyàn ni tó bá ní ìrújú àti speculation nínú kò sáburú mbẹ̀. Ó tún fi wé ẹni tá a gbà fún security tá à ń sanwó oṣù fún ṣẹ́yìn kí dèdè iṣẹ́ tó fẹ́ ṣe náà ní lójútùú nítorí pé ó lè jádùgbò tó lè pọ̀ sí ó lè jádùgbò tó lè pọ̀ sí sọ adẹ̀ ń san iye kan fún iṣẹ́ tó dẹ̀ fẹ́ ṣe rújú wọ́n ṣàfiwé àwọn nǹkan lóríṣiríṣi bẹ́ẹ̀ pé òun ò sábúrú pé ẹlẹ́ẹ̀kejì ní pé mọ́sálà mursala ó ti di ti gbogbo ayé ní láti ṣe ibẹ̀ láyé wà ń sìn jẹ́ amójúkúrò ń bẹ́ẹ̀ àdẹ̀ráyà tó clear àràdìsì tó clear lé lérí gbogbo àwọn ẹ̀rí yìí làwọn àfọ̀mímọ̀ fèsì lé lérí pé àwọn ẹ̀rí yìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀ ló ní èsì àsìkò lè gbà wá láti máa tẹnubọ díchèlì ẹ̀. Ìran insurance kan wá wà tó ń pè ní cooperative insurance òun ni insurance tí àwọn èèyàn kì í ṣe ó lè jẹ́ insurance company kan náà ló gbé kalẹ̀ ó dẹ̀ lè já wàrà àdúgbò kan àbáwá tá a jọ ń ṣe business kan láàrí pé threat kan wà tí mọ̀ dà wá láàmú di business yìí ẹ jẹ́ ká jọ pa owó papọ̀ ká jọ léyè kan tá a mọ̀ dá tá a mọ̀ fi ran ara wa lọ́wọ́ nídìí business yìí fún ewu kan tó possible kó kọlu ẹnìkan nínú wa ẹni tẹ́wù yẹn bá ti kọlu nínú wa owó tá a jọ dá yìí la mọ̀ fi help ẹ̀ ẹ rí i pé à ń fi yẹn ṣàánú ara wa ni tó bá dìgbẹ̀yìn ọdún tówó bá ṣẹ́kù owó yẹn ti dowó àǹfààní gbogbo wa kì í ṣe pé company kan dá wà lọ́tọ̀ tó ẹ́ sí pé tí owó yẹn ò bá tó òun ní ọmọ ọ̀rọ̀ san lọ́wọ́ rẹ̀ tówó yẹn bá pọ̀ tó bá lé òun ní ọmọ gbé yìí tó lé yẹn mì ìyẹn kọ́ ìyẹn náà pè ní cooperative insurance Islam faramọ́ eléyìí torí àpèjúwe irú rẹ̀ wáyé lásìkò anabi sallallahu alayhi wa sallam ládìsí tí ọlá láàfin anu Sahih Bukhari àwọn tí wọ́n ń pè ní Sha'riyun mọ̀lẹ́bí kan ni wọ́n ìdílé kan ni wọ́n tí wọ́n gba Islam anabi wa ń sọ pé sallallahu alayhi wa sallam dódòdó tí wọ́n bá ti ṣe ìrìn àjò tí ó bá sóúnjẹ mọ́ àbí wọ́n sì wà nílé náà wọ́n ṣe ìrìn àjò tí ó bá ti sóúnjẹ mọ́ wọ́n wá da gbogbo ẹbí èkí ni wọ́n nílé èmi ní gàrí nílé èmi lẹ́wà nílé èmi ní ìrẹsì nílé wọ́n á da gbogbo ẹ̀ papọ̀ wọ́n wá pín equally kẹ́ni tó ní púpọ̀ ńlé mọ́ bá a mọ́ jẹjú ẹni tó ní kékeré lọ wọ́n fi help ara wọn ni anabi ní ana minhum wa hum minni n tí wọ́n ń ṣe ìyẹn mo fara mọ́ mo lọ́wọ́ sí i mo dára papọ̀ mọ́ wọn lérí ẹ̀ so cooperative insurance nìyẹn àrí basis fún ìyẹn làwọn tẹ́ bá ra wọn takaful ritakaful Islamic insurance irú structure yẹn náà ń gbìyànjú àti láti ṣe àwọn àfọ̀mímọ̀ wa ní ṣẹ́rí ìta ní kò tọ́ yẹn náà tó jẹ́ commercial insurance tíjọba bá ní dandan ni kó ní gbọ́rọ̀ síjọba lẹ́nu tíjọba bá ní kó ní gbọ́rọ̀ sí ìjọba lẹ́nu pé mọ́tò rí o lè rìn náà láì ní insurance mọ́ wa ní àwọn scholars sọ báyìí gbé ó ti di làlúrí báyẹn ó ti di pé ìjọba ìlú ló béèrè fún mi ò lè rìn náà láì wà daruratu tubihul mahdhurat tá a bá ti rí làlúrí nǹkan tí ò tọ́ a máa di tọ́tọ́ nígbà tí wọ́n bá ti fọ́ọ̀sì wa débẹ̀ ìjọba ìlú ti ní èyìn gbẹ́ni kankan láyé ń lù mí láti gbé mọ́tò rẹ̀ sọ́nà láì ní insurance wá ní sọ pé nígbà tí insurance táwọn àfáà ní kò bá ìsìlámù mu àwọn àfáà náà ti yanjú ẹ̀ fún ẹ pé tó bá ti rí bẹ́ẹ̀ a yọ̀ǹda fún ọ láti gba insurance sí mọ́tò rẹ̀ ẹja dá dúró báyìí àsìkò tá a fi mọ́ bára wa sọ̀rọ̀ ó ti pé dátà tèmi náà òun náà ti notify mi a ní ká wówó lọ́nà tó dùn mọ́ Olúwa ẹja wówó lọ́nà tó dùn mọ́ Olúwa owó àbòsí tá ń jẹ ní ọjà àdúrà wa ọgbà ẹja wówó lọ́nà tó dùn mọ́ Olúwa mímọ́ lÓlúwa kì í gbàǹtó lẹ́gbìn o mímọ́ lÓlúwa kì í gbàǹtó lẹ́gbìn ẹ̀sọ́ falábòsí tí ń ṣe sàárà ẹ̀sọ́ fóní rìbá tí ń ṣe sàárà mímọ́ lÓlúwa kì í gbàǹtó lẹ́gbìn ẹnu ìtarí sọ yìí èyí tó bá kù díẹ̀ ńbẹ̀ kọ́lọ́n forí rẹ̀ jìn wá èyí tó bá dá ńbẹ̀ ládàá rẹ̀ kọ́lọ́n mọ́dùn wá ọ̀là la ilaha illallah láyé àtàlùkìyàmọ̀ ọ̀là muhammadu rasulullah dúdú ẹ̀yin tí ẹ̀yin náà ná dátà láti fi wò wá fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́njà bá ń bi tó lérè o ọlọ́n kẹwàá láyé kó kẹwàá lálùkìyàmọ̀ foríjìn wá láyé kó foríjìn wá tó bá dijọ́ àlùkìyàmọ̀ kàwá sínú àwọn ẹni rẹ̀ fi wá sínú àwọn àlìjẹ́nnà má jẹ wá níyà láyé má jẹ wá níyà nù sàárè má jẹ wá níyà tí abádéwájú wọ ọlọ́wọ́n ọba má ṣe wá lọ́mọ náà ọlá sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.